orí kó Pọ́tébù olórin yọ lọ́wọ́ àwọn jàǹdùkú lẹ́kọ̀ọ́. òwe Yorùbá tó ní ikú tí ìbá pani tó bá ṣíni ní fìlà ó tọ́pẹ́. òwe náà ti ṣẹ mọ́ gbajúgbajà òǹkọrin tàkasúfè ilẹ̀ wa kan tọ́rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn rẹ̀ Habib Òkìkíọlá Ọlálọmí táwọn èèyàn tún mọ̀ sí Pọ́tébù Sàásùsẹ̀ lára pẹ̀lú bí orí ṣe kó yọ lọ́wọ́ àwọn ọmọ gànfẹ́ tí wọ́n gẹ̀gùn dé nígbà tó lọ kọrin fún ọ̀rẹ́ rẹ̀ kan lágbègbè Ìjú Ìṣàgá nípìnlẹ̀ Èkó lópin ọ̀sẹ̀ tó lọ yìí. díẹ̀ ló kù kí wọ́n ṣe ọkùnrin tó fẹ́ràn láti máa dáṣà wàhálà yìí ṣíkaṣíka àmọ́ síbẹ̀ náà ọ̀gọ̀rọ̀ àwọn alátìlẹyìn rẹ̀ ni wọ́n fara kááṣá àwọn dúkìá rẹ̀ kan sì lọ sí i. ṣé ẹnu ọlọ́fà láti gbọ́ mu ta? Pọ́tébù fúnra rẹ̀ tó tún máa ń pe ara rẹ̀ ní ìkà of Africa ló ròyìn ohun tó ṣẹlẹ̀ sí i àti gbogbo nǹkan tójú rẹ̀ rí lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 18 oṣù kẹjọ ọdún 2024 tá a wà yìí lórí ìkànnì Instagram rẹ̀ lórí ẹ̀rọ ayélujára. yàtọ̀ sí tàwọn dúkìá rẹ̀ kan tó ní wọ́n dàwátì lásìkò táwọn ọmọ gànfẹ́ náà ya bò ó bíi eéṣú. ó láwọn ọmọọṣẹ́ òun kan wà tóun kò tí ì fojú kàn títí di bá a ṣe ń sọ yìí torí níṣe lọ̀rọ̀ di bọ́ọ̀lù yàgò ẹni orí yọ ó dilé nígbà tí lọ́gbọ̀lọ́gbọ̀ náà wáyé. báyìí ni ìdààmú àdúgbò ọmọ federal government gẹ́gẹ́ bó ṣe máa ń pe ara rẹ̀ ṣe ròyìn ohun tó ṣẹlẹ̀. ó ní wàhálà pálábà ńlá wáyé lágbègbè Ìjú Ìṣàgá tá a ti lọ ṣayẹyẹ pẹ̀lú ọ̀rẹ́ wa Lincoln tó ń ta mọ́tò. inú àdúgbò tá a ti ń ṣàríyá lọ́wọ́ ibẹ̀ làwọn ẹ̀gbọ́n àdúgbò kan ti wá bá wa o. a kò tí ì rí àwọn ọmọlẹ́yìn Sẹ̀ẹ́nẹ́sàn kan di báyìí o. wọ́n ṣàkọlù sáwọn bọ́ìsì mi lẹ́yìn torí kó mi yọ tí mo ráàyè yọ pọ́rọ́. Lincoln ẹ bá mi sọ fáwọn ẹ̀gbọ́n àdúgbò yẹn kí wọ́n fi ìfẹ́ olúwa Babátúndé sílẹ̀ àti iPhone 2 pẹ̀lú káàdì ATM mi o kí wọ́n bá mi dá a padà o. a ti rí àwọn fóònù Dollar Boy àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ àmọ́ a kò tí ì rí òun alára. a ò tí ì rí Bámidọ́lá náà. mo gbọ́ pé wọ́n ṣàkọlù sí i pẹ̀lú. àwọn òṣìṣẹ́ mi tí mi ò tí ì mọbi tí wọ́n wà nìyẹn o ojú ò ní tì wá o. èṣù gidi làwọn ẹ̀gbọ́n àdúgbò yẹn bẹ́ẹ̀ ni wọ́n ṣe jáṣe ní ọrùn mi gbà tí wọ́n bọ́ góòlù yẹrí etí mi pẹ̀lú gbogbo bí mo ṣe fìfẹ́ hàn sí wọn tí mo fún wọn lówó gbogbo owó àpò mi ni mo ná fún wọn wọ́n tún fẹ́ fipá já báàgì mi. ṣé olólùfẹ́ ni ká pe àwọn eléyìí àbí ọ̀tá? bẹ́ẹ̀ ni Pọ́tébù ké gbàjarè lórí ẹ̀rọ ayélujára. oríṣiríṣi ọ̀rọ̀ àti èrò làwọn olólùfẹ́ Pọ́tébù fi fèsì sí ìṣẹ̀lẹ̀ tó wáyé yìí. báwọn kan ṣe ń káàánú rẹ̀ bẹ́ẹ̀ làwọn míì ń dá a lẹ́bi. wọ́n ní òun ni kò mọ̀ wọn ara rẹ̀. inú wàhálà tí Ọlọ́run ti fà á jáde tó sì fún un lógo òun ló tún torí ara rẹ̀ bọ́ ibẹ̀. bẹ́ẹ̀ làwọn míì fi í ṣe yẹ̀yẹ́. Faith Adébọ́lá ló ń jábọ̀